Ó ti yá o ká jíjọ máa gbọ́, ó ti yá o ká jíjọ máa gbọ́, Yorùbá World Media ni mò ń sọ o, ó ti yá o ká jíjọ máa gbọ́. Atọ́jú gbogbo yín ó tọmọtọmọ. Ilẹ̀ Yorùbá Nation tá a dẹ̀ fẹ́ gbà yà á gbà á, ẹ̀yin náà lẹ máa jẹ́ àwọn ọmọ pé aráyé ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí la ti ń ṣe lé kí la ṣe máa ṣe tọ̀. Torí pé ẹ̀yin lẹ mọ bá a ṣe gbé kalẹ̀ tẹ́ẹ̀dẹ̀ jókòó tẹ́ ò sá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín o, ẹ kú iṣẹ́ náà. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ lénìí kì í ọ̀rọ̀ bíi pé mechanical thing pátápátá ni, kì í ṣọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀, ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ sọ lénìí nígbà kan tẹ́lẹ̀ rí ní ọ̀sẹ̀ bíi kan àbí méjì sẹ́yìn, a sọ̀rọ̀ wípé àwa tí a jẹ́ oní mídíà gbogbo wa àti mídíà world media àti home based media àti independent media tí gbogbo wa tá à ń jà fún self determination fún Yorùbá Nation, a ní ìdí láti wá ṣé kí gbogbo ayé lè máa gbọ́ wa kéré. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ lọ máa ṣé kí gbogbo ayé máa gbọ́ wa ní kéré dáadáa. Ìgbà yẹn mo sọ òyìnbó kan mo ní synchronized messaging. Nǹkan tó yẹn já sí ni wípé a lè sọ pé ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí lẹ́ni báyìí títí Sunday yìí ò títí di ijọ́ Jímọ̀ àbí ijọ́ Thursday or whatever, nǹkan tí gbogbo wa máa sọ ní ọ̀rọ̀ báyìí, nǹkan báyìí nípa ọ̀rọ̀ lílọ kúrò ní Nàìjíríà wa, nípa self determination wa, irú nǹkan báyìí la máa sọ. A lè máa sọ pé why we Yorùbá want to leave Nigeria. A lè máa sọ what we are going to do about education, our education when we leave Nigeria. A lè máa sọ how we are going to organize our agriculture at last to make it a modern mechanized agriculture in Yoruba land. How we are going to manage our foreign relations. What kind of foreign relations will we have? How we are going to relate to àwọn tí ò kì í ṣọmọ Yorùbá tán wà nílẹ̀ wa. How we are going to handle their matter. How we are going to organize a technological education láàrin àwọn ọmọ wa táwọn á lè di number one kádò gbogbo ayé. So everything, you know, how we can make our young people technologically so knowledgeable that they will rise to the top of almost every technology organization in the world. Gbogbo nǹkan wọ̀nyẹn ni a nídìí láti jókòó, a máa jókòó ká ṣe ni. Ọlọ́run dẹ̀ ṣe é, kì í ṣe pé a ṣe bẹ̀rẹ̀ sí máa jókòó ká máa kọ́, no. Àti kọ́ ṣáájú. It's about 35 or 36 different topics, a total of about 100 pages. Ẹni tí a máa yan alága àbí aṣáájú àbí coordinator fún synchronized messaging ni, tó jẹ́ pé òun ló máa sọ fún wa níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ pé nǹkan báyìí la máa sọ lọ́sẹ̀. And the material is on so page ìwé tó wà lọ́wọ́ yín, gbogbo yín láti fún ọ. Kò sẹ́ni ní tí ò tí ní dání. Tẹ́ ẹ bá lọ wo page báyìí ń bẹ̀, ẹ rí bẹ̀, ẹ kà á, kábàájú kí gbogbo àkábàárí máa sọ èdè kan náà sí ayé. A ti dé stage yẹn ní struggle wa. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ wa tó ń pariwo káàkiri ńlẹ̀ Yorùbá Nation tí àwọn tí ò mọ nǹkan kan bá dá wọn dúró, tí wọ́n bá béèrè lọ́wọ́ wọn pé kí ni ọ̀rọ̀ Yorùbá Nation jẹ́, àlàyé tán lè ṣe wọn kò yé wọn, wọn ò mọ̀. Àwa la gbọ́dọ̀ fi yé wọn, àwa la gbọ́dọ̀ ṣe kán mọ̀. So that is the idea of unified messaging, synchronized messaging for forever until we have our country. Ìgbà tá a bá dẹ̀ wá ní country wa tán tó bá ní nǹkan mìíràn tá a fẹ́ máa ṣe ń gbà yẹn, a máa ṣe, ṣùgbọ́n before we have our country, until we have our country, a máa ṣe unified messaging yẹn
or synchronized messaging. Kí gbogbo ayé bá lè máa gbọ́ wa kèrèkèrè. Ayé ò gbọ́ wa tó. Ayé ò gbọ́ wa tó. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ wa gan-an tán pariwo. Yorùbá nation, tó bá bèrè kí ni Yorùbá nation yín tí ẹ máa já sí. Ngbà kí ló ṣe kí ni àṣà àwọn èèyàn wa nílé ìṣàwọn ní kí ni ìsíkọ́tò. Kí ni ìsíkọ́tò gbogbo? Kí ni ìsíkọ́tò nǹkan tí ẹ fẹ́ ṣe kò yé àwa. Àwọn fúnra wọn tó ń bèrè lọ́wọ́ ẹ̀ wọn ò mọ̀, wọn lè ṣàlàyé kankan. Wọ́n lè ṣàlàyé bẹ́ẹ̀ ni wọ́n lè ṣàlàyé ìsíkọ́tò Yorùbá nation. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ kú iṣẹ́ o. That's all. That's my message tonight. I need láti kókò káwárò. Ìwé yẹn ti wà lọ́wọ́ every one of us. Ẹ ṣeun bàbá wa. A jẹ́ pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ibikíbi tí ẹ ti ń gbọ́ wa, ẹ má ṣe jẹ́ kí eléyìí kó dàbí pé ṣé bẹ́ẹ̀ ni ìdí ni wípé tí etí aráàlú ò bá ti di àwọn tí wọ́n ń kó wa lọ, a lè mọ̀ pé ibi báyìí lẹ̀sẹ̀ wa máa tẹ̀, ibi ni ó yẹ ká gbẹ́sẹ̀ sí. Ẹ pé téèyàn bá ti ń nígbà táwọn bàbá wa báyà bàbá Banji nígbà tán bí wa, nígbà tán tọ́ wa, wọ́n ní ó yá ó ní kẹ̀kẹ́ kan tí wọ́n máa ń kàn á lẹ́sẹ̀ mẹ́ta, àwọn máa fi kẹ̀kẹ́ yẹn wọ́n máa fi practice. Ẹgbẹ́ gbà tí bàbá wá sí táwọn mi ti ń báyìí pé àwọn àtúnṣe nítorí ọjọ́ iwájú, àwọn nǹkan tó jẹ́ wípé yóò fi irú ẹni tó ń béèrè sí pé Sunday wálé lórí iṣẹ́ àti òní what is the next step to get out from Nigeria? Ó ti sú wa, ó ti ṣe, ó ti mọ̀. Ṣe rí ẹ̀múkùrú pẹ̀lẹ́, ẹ má jẹ́ ká ṣe bí àwọn kan tí wọ́n sọ pé àfi tán bá lọ já rédíò gbà, àfi tán bá lọ já kinní kan gbà. Tán bá lọ dá ìjọba gbà. Ọgbọ́n àgbà òun lẹ̀ ń gbọ́ yẹn. Ọlọ́run má jẹ́ ká gbà kó tán lórílẹ̀. Nígbà tán bá ti fi kẹ̀kẹ́ yẹn tán bá ti fi ń kọ́ ọmọ pẹpẹpẹpẹ, igi ni táyà ẹ̀ ò igi pẹpẹpẹpẹpẹ, ọmọ yẹn òun láfi tọ́rù wa adẹ̀ dàgbà. Ẹ wo orú ayé tó wà ń sin ayé kánjúkánjú. Ọlọ́run má jẹ́ akánjú kú. Èmi ò ní kánjú kú tèmi o. Lágbára gbogbo wa àwọn ní kánjú kú o. Bàbá wa wọ́n borí owó tí ó bá ní ìbéèrè tẹ́fẹ́ bì lọ bàbá kí bàbá tó máa lọ, tó bàbá ní ìpàdé kan láago 7, and this is just quick announcement tí bàbá wá fún àwọn èèyàn wa gbogbo. Ẹ ṣé. Bẹ́ẹ̀ni, ẹ ṣé bàbá. Ìbéèrè mi tí mo fẹ́ bí pẹ̀lú tẹ́ sọ tó dá lọ́pọ̀lọpọ̀ ni gbogbo wa lè máa sọ, a lè mọ̀ pé tọ́pìkì tá a bá ní lónìí òun náà ni gbogbo wa pátápátá, òun náà ni a máa sọ. Mo rò pé a ti ń pòǹgbẹ ilé yìí náà ọjọ́ ti pẹ́ díẹ̀. Kẹ́ bẹ̀rẹ̀ sí wá sún sí ìgbà wo gan ni àwọn nǹkan wọ̀nyí, ìgbà wo ló fẹ́ gbéra sọ, ìgbà wo la fẹ́ bẹ̀rẹ̀, kí sì ni ọ̀nà, kí sì ni ibi tí ẹ ti fẹ́ kí àwa Yorùbá World Media tí ẹ ti fẹ́ ká kọ́ mi lérí àwọn nǹkan wọ̀nyí, so lè tó jẹ́ pé tí a máa ṣe tí ò ní jẹ́ bóyá tàbá ṣe lé nìkan yóò tún di tí a pàtì. Ẹ ṣé pọ̀. Èmi rò pé ń gbé ipò yín, Ọlọ́run ti fún yín nípò láàrin wa. Ẹ̀yin Yorùbá Media, Ọlọ́run ti fún yín nípò láàrin wa. Bí ipò yín, ẹ̀yin ló yẹ kẹ́ wá pé àwọn all other media together. Kẹ́ni bàbá wa ti rán wa níṣẹ́ sí gbogbo yín o. Iṣẹ́ náà dẹ̀ ni. Tẹ́ bá dẹ̀ fẹ́ kí n wà láàrin yín jọ́ yẹn, màá wà ń bẹ̀ náà. Màá gbọ́ nǹkan tẹ́ ẹ̀ ń sọ. Tẹ́ bá dẹ̀ fẹ́ kí n dá sí, màá dá sí náà. Ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ take step láti pé gbogbo àwọn media wípé bàbá rán wa níṣẹ́ sí gbogbo media, àti homeland media o, àti independent media o, àti world media o, bàbá rán wa níṣẹ́ sí gbogbo yín. Nǹkan tí bàbá dẹ̀ rán wa pé ká ṣe ni. Now a fẹ́ ṣètò ètò ló need. A fẹ́ ṣètò ìkíní ọ̀dà bá ń ṣètò àwọn subjects wọ̀nyẹn bíi 35 different subjects. Nǹkan báyìí la máa ṣe ní tá bá ní country wa tán. Nǹkan báyìí la máa ṣe tá bá ní country wa tán. Nǹkan báyìí la máa ṣe tá bá ní country wa tán. And so on, ó ti wà ń bẹ̀. All of it is there. So bá a ṣe máa mú lọ́sọ̀ọ̀sẹ̀ ni pé lágbájá láti world media
á ṣe announcement fún gbogbo wa, á dẹ̀ repeat ẹ̀ dáadáa to make sure pé everybody gbọ́, á dẹ̀ sọ bí tí a ti máa rí nǹkan tí wọ́n fẹ́ sọ yẹn, tá a ti máa rí lọ́wọ́ nínú ìwé tó wà lọ́wọ́ wa, gbogbo wa á lè lọ wò ó ká máa kàn àwọn subjects wọ̀nyẹn bá a ṣe kò gùn púpọ̀, pátápátá 1 page, sometimes half a page, so kò kì í ṣe nǹkan tí èèyàn lè kà ní hurry. But nǹkan tó important níbẹ̀ ni wípé tí èèyàn bá ń listen sí àwọn media tó ń sọ̀rọ̀, tó ń gbọ́ àwọn social media, world media, tí wọ́n ń sọ̀rọ̀ why Yoruba nation must leave Nigeria. Tó kúrò ń bẹ̀ tó lọ listen sáwọn home media tó gbọ́ pé the same thing náà ni wọ́n ń sọ. Tó kúrò ń bẹ̀ tó listen sí àwọn yòókù tó jẹ́ independent media tó rí pé the same thing náà ń sọ. Ọ̀rọ̀ yẹn á jinlẹ̀ nínú ọkàn olúwa ẹ̀. Tó di ní next week tó jẹ́ ọ̀rọ̀ pé agriculture ilẹ̀ wa bá a ṣe máa ṣe nìyí, bá a ṣe máa ṣe nìyí nígbà tá a bá ní country wa. Ọ̀rọ̀ school wa eléyìí tá à ń ṣe tẹ́lẹ̀ náà ò dáa tó, ṣùgbọ́n kò dáa tó bá a ṣe máa ṣe nígbà tá a bá ní country wa lélẹ́yìí. Ọ̀rọ̀ bá àwọn ọmọ wa bá ṣe máa di ọ̀gá ní technology káàkiri ayé, bá a ṣe máa ṣe nì, bá a ṣe máa ṣe tó ẹ̀ ní, gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. All is there. Ọ̀rọ̀ corruption tí Nigeria, that's Nigeria's legacy to the world. Corruption, that's Nigeria's big gift to the world. Bá àwa ṣe máa ṣe tí Nigeria tí àìsàn corruption Nigeria ò ní wá sí ilẹ̀ tiwa, gbogbo wọ̀nyẹn ló wà ń bẹ̀. Bá a ṣe máa ṣe politics tiwa, bá a ṣe máa ṣe politics tiwa, bá a ṣe máa handle ọ̀rọ̀ political party, etc. Gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ pátápátá. Àti bí mo dẹ̀ ṣe sọ, kì í ṣe nǹkan gígùn, kì í ṣe pé ẹ máa lọ máa ka péjì méjì mẹ́ta mẹ́rin. Half a page, 1 page, quick, so that a mọ nǹkan tí kálukú a máa sọ nínú ọ̀sẹ̀ yẹn. That is all. So ẹ̀yin world media, they might take it the first step. Call a meeting of all the media, announce to them this is what Baba wants us to do. Tẹ́ bá fẹ́ kí wà ń bẹ̀ enjoy yẹn, I'll be glad to be there. And ẹ̀ẹ́dẹ̀ wá yan ẹni tó a máa jẹ́ coordinator, tó máa coordinate, tó máa sọ fún gbogbo àwa media at the beginning of the week pé nǹkan báyìí la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́sẹ̀. Tẹ́ bá dẹ̀ ṣíwèé tó wà lọ́wọ́ yín, page báyìí ló wà. Ó tán, that's all. Ẹ ṣeun bàbá wa, àgbáyé adalẹ ọgbọ́n ò ní sáké yín. Àyè wípé ẹ̀yin èèyàn wa tẹ́ wà nílé, mo mọ̀ pé tẹ́ bá fòye gbé tí bàbá wa lànà ń sọ yìí, ẹ rí wípé tí ara bá ti ń ta àwọn máa ń pe kíní kan ní emotion, àwọn kan máa ń fi ìta wàǹwárá wọn á fi kún nǹkan, ṣùgbọ́n nígbà tí a bá ti rẹ́ni tí ó wá kọjá àwọn ìwé tí àwọn bàbá bá gbé jáde, ìta ti rẹ́ni tó ṣe kọjá rẹ̀ tàbí tó kú òun bẹ̀, ẹ ti mọ̀ pé ẹni àwọn aráabí ló ràn wá. So mo fẹ́ kẹ́yìn gan kẹ́ fi òye làákàyè kẹ́ fi gbé nǹkan tí bàbá gbé wá, inú mi dùn. Bẹ́ẹ̀ bá gẹ̀ẹ́sì inú mi kò ní kọsẹ̀. Nǹkan ṣe pé kéèyàn kàn jáde kó kàn wo ọba kan pé òun fẹ́ pawó lórí sótò, kó kàn bẹ̀ sí mépè burúkú mórí àwọn ọba, kó máa ṣépè sọ ìjòyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú nǹkan báwọn yìí kì í ṣe bí àwọn bàbá wa ṣe tọ́ wa nìyí, kì í ṣe bí àwọn ìyá wa ṣe tọ́ wa nìyí. A ò rí eléyìí nínú ìwà ọmọ Yorùbá. Bàbá, inú mi dùn fún ìgbésẹ̀ yìí. Mo dẹ̀ mọ̀ pé Dr. Sabi tí ń ṣe ààrẹ bí ń gbọ́ báyìí, bákan náà bàbá ọmọ borí owó, mo tiẹ̀ jẹ́rìí wọn gan pàápàá, ojú òkùnkùn ní tiwọn lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ bá rí bàbá mi ṣe dé láti fi iṣẹ́ lọ́dọ̀ ọmọ borí owó báyìí lẹ̀ ti ṣú bámúbámú, tí ìlú fi gbéra lẹ́ẹ̀kan pé kóun kójú má bàa pàdé tóun bá àrògbùdọ̀ gbélé ìpamọ́. Bàbá ìjọ kẹ́ tó máa lọ, torí pé mo rí pé ó kù ìṣẹ́jú méjì tẹ́ fẹ́ lọ báyìí, ẹ bá mi fi ọkàn àwọn èèyàn yìí balẹ̀. Àwọn màmá kan tí wọ́n wá tọ́ ọmọ ní ìlú Amẹ́ríkà, nílùú Yúróòpù, ní ìtàn jáde kò ń lé, ẹ̀rù ń bà wọ́n pé ibi táwọn ti tọ́ àwọn dàgbà, gbogbo oko wọn ni àwọn Fúlàní ti gbà, ó tiẹ̀ wá kà mọ̀mọ̀. Ìmí gan ti lápátẹ́ńṣọ̀n tó ti kú lórí ọ̀rọ̀ yìí. Ìkan wá send voice note kan bọ̀, mi ò fẹ́ play ẹ̀ ní gbangba. Wọ́n wá sọ pé ìpèsè bí Yorùbá ṣe máa fẹ́ yẹ kẹ́ ẹ fi wọ́n lọ́kàn balẹ̀ pé káwọn náà fọkàn balẹ̀, káwọn náà wo èjì yìí. Ẹ bá ń fi
in tó dẹ̀ ń bà wọ́n nú jẹ́ ni wípé káwọn Afẹ́nifẹ́re ká máa takò yín ní nǹkan tẹ́ ẹ sọ ní Arise News kan tó máa takò yín pé ẹ bàbá rò pé nígbà táwọn Afẹ́nifẹ́re ti ń jà fún kíní tán jà fún yìí ó ti lé ní ọdún mélòó báyìí káwọn náà téèyàn bá ń lọ ọ̀nà kan tọ̀nà náà bá dí ṣé bẹ́ẹ̀ yà á padà ní àti ẹ̀ padà bójú wẹ̀yìn ẹ bá fọkàn wọn ya ìbàdàn wọn ò jẹ́ kéèyàn sinmi ẹ̀jẹ̀ rúru ni ṣáá Ọlọ́run ṣàánú o. Mo dúpẹ́ bàbá àròpọ rẹ mo dúpẹ́ ọ̀rọ̀ pàtàkì ló sọ pé ká fọkàn àwọn èèyàn wa balẹ̀. Ẹ̀kínní tàbá ní kọ́ńtì wa àwọn nǹkan wà tá a lè sọ síta right away. Àwọn ò lè gbà kí anybody wa máa da màdù lórí ilẹ̀ Oòduà látijọ́ tọ́lọ́run ti dá ayé tó dá Yorùbá nation ẹ̀yà Yorùbá kankan family Yorùbá kankan section Yorùbá kankan ò tí ì ṣe darandaran rí àwa Yorùbá kì í ṣe darandaran therefore èèyàn kan ò lè wọ́n agbára wa force darandaran lé wa lórí kò possible it is not going to happen. So tá a bá ní country wa one of the things tó máa ṣẹlẹ̀ ni pé ìjọba wa máa ban open grazing cows all over the place. It will not happen. Not one single cow will walk on its feet. No. Tẹ́ bá fẹ́ ta màlúù fún wa, àdá ọjà sílẹ̀ nírú Jẹ́bà, kó màlúù yín wá síbẹ̀, àárà àfi mọ́tò kó wá sí Èkó, kó wá sí Ìbàdàn, kó wá lọ sí Àkúrẹ́, kó lọ sí Òṣogbo rẹ̀, àwọn tó ń pa ń bẹ̀ wọ́n á máa tà ń bẹ̀. Ṣùgbọ́n pé màlúù yẹn wá dà lórí ilẹ̀ wa, it will never happen. It will never happen. A lè ní ju cow market yẹn kójú kan. A lè ní kan nírú Jẹ́bà tẹ́ bá cross bridge tán ẹ dúró ẹ wọnú ọjà yẹn ẹ ta màlúù yẹn ẹ dẹ̀ máa padà lọ ẹ fi yòókù sílẹ̀ fáwa àwa la dẹ̀ máa bá ṣe máa pín káàkiri ilẹ̀ Yorùbá by trucks. A lè dá ìkejì sílẹ̀ sí Lọ́kọ́jà tẹ́ bá ti cross Murtala Mohammed bridge tán tẹ́ jáde sílẹ̀ wa ẹ wọnú ọjà ẹ ta màlúù yín ẹ dẹ̀ máa padà sí ìlú yín. Ní àláṣẹ àlágbára láti gba à ń dá màlúù káàkiri àláṣẹ láti gbà á lọ́wọ́ yín. Ẹ ní nǹkan tó Ọlọ́run dá yín mọ́ nìyẹn ti yín tẹ́ ẹ mọ̀. The only thing tó dá láyé fún yín tẹ́ fẹ́ máa sùn sínú igbó kẹ́ máa tẹ̀lé màlúù káàkiri. Fine, that's your business. But that's not our business. You cannot come and force it on us. So àwa máa ṣètò. Yeah, we'll be ready to buy your cows. And you sell it to us at the cow market at the end of the bridge, and then you go back to your land, and you leave the rest to us to distribute the cows as we know how to do. That's the first thing. Another thing, our fúnra wa abẹ́sí produce cows. Kìí ṣe dandan ni kó jẹ́ káò tí yín nìkan la máa jẹ. Àwọn èèyàn bàbá wa Awólọ́wọ̀ dá àwọn cow centers kan sílẹ̀ ní Fáṣọlá, ní Òkè Àpò, ní káàkiri ilẹ̀ Yorùbá nígbà tí gbogbo ẹ̀ làwọn sójà ológun ti parẹ́ pátápátá. Ṣùgbọ́n we are going to revive everyone, and we are going to also encourage àwọn èèyàn wa pé káwọn náà kan lóko màlúù. Tó bá fẹ́ lóko màlúù kò ṣòro. Ní 1976 tí bàbá rán mi lọ sí Brazil, wọ́n wá ní kí n kúkú fẹsẹ̀ kan dé Argentina. Kí ni bàbá fẹ́ kí n lọ wò ní Argentina? Kí ni Argentina ṣe wá quickly tán wá dé the largest meat exporter in the world? How? Jọ̀wọ́ náà bẹ̀rẹ̀. Nǹkan tí bàbá fẹ́ kí n lọ find out nìyẹn. Kí náà ṣe. So mo wá lọ sí Argentina. Mo visit àwọn ranch bíi mẹ́ta mẹ́rin márùn. Mo dẹ̀ bèrè lọ́wọ́ àwọn oníṣẹ́ ìjọba ní headquarter ní capital and so on and so forth. Kò ṣòro rárá. If you want to start a ranch, you must have the land.
tó bá jẹ́ 50 acres ní ilẹ̀ tó fẹ́ rà tó fẹ́ fi ṣe ranch ok òfin ni wípé o gbọ́dọ̀ fẹ́ǹsì yẹ ìwọ ló mọ bó ṣe máa fẹ́ǹsì yẹ àwọn mìíràn gbin igbó tó ní ẹ̀gún kankan wọ́n fi yókò wọn káàkiri tí màálù ò lè wọ̀ tí màálù ò ní lè wọ̀ wá sílẹ̀ tí màálù tí wọn ò lè wọ̀ jáde tí ẹranko mìíràn láti ta ò ní lè wọ̀ wá sínú ranch wọn tó bá ti ṣe fẹ́ǹsì sí o lè lọ bó bá jẹ́ ìrówó o lè lọ ra barbed wire kó fi ṣe fẹ́ǹsì whatever you want to make your fence is your business but your ranch must have a fence. It must be fenced in. That's the number one thing. The second thing is you provide water. Níbẹ̀ fún àwọn màálù wọ̀nyẹn tán máa mu. Tí omi bá ṣàn bẹ́ẹ̀ ẹ lè dá gún. Ẹ lè dá omi yẹn gún káwọn màálù lọ máa mu bẹ́ẹ̀. Tí omi ò bá sí bẹ́ẹ̀ ẹ lè ṣe borehole. Kẹ́ create puddles táwọn màálù àti máa mu omi and so on. Ó ti tán. Tẹ́ bá ti ṣe méjì yẹn ẹ ti ní ranch. Ranch ò kì í ṣe nǹkan rẹpẹtẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ fẹ́ kọ́lé ara yín síbẹ̀ kọ́lé fún àwọn workers yín síbẹ̀ ṣùgbọ́n òfin tá a wá máa ṣe nílẹ̀ wa o ẹ lè dá ranch sílẹ̀ kẹ́ lọ kó workers wá láti north o rárá àwọn èèyàn tiwa ló máa ṣe workers ní ranch yín because kì í ṣe màálù àwọn Fúlàní lẹ fẹ́ sìn a máa kó màálù tó bẹ́tà ju tàwọn Fúlàní wá àákọ́ yín ibi tẹ́ ẹ ti máa rí ẹ jẹ́ kí n wá rí sọkànlẹ́ kan tí mo discover ní Argentina yẹn ìjọba Argentina ń sọ àwọn èèyàn wọn dolówó nídìí ọ̀rọ̀ ranch. Kábíyèsí Olódùmarè. Gbogbo yín tẹ́ ń bá mi sọ̀rọ̀ yìí la lè sọ dolówó nídìí ọ̀rọ̀ ranch. Kábíyèsí. Ìjọba gba ilẹ̀ ó pọ̀ lọ. See what retired teacher, retired headmaster, retired professor, retired engineer, retired civil servant. Wọ́n á wá pè ẹ́ wá sí ministry pé bàbá a lè sọ ẹ́ dolówó. Etí bàbá ti nà. Yes, bàbá a lè sọ yín dolówó. Bá a ṣe máa sọ yín dolówó ní sà. Lára ilẹ̀ ìjọba tó wà níbí báyìí tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́ thousands of acres fún yín ní 50 acres níbẹ̀ àbí 60 àbí 100 eléyìí tá a bá ti rò pé ó máa dá fún status yín. Àwa fún yín ní certificate of ownership of that land. Àwa gbé lẹ́tà lé yín lọ́wọ́ pé ẹ fẹ́ dá ranch sílẹ̀ sórí ilẹ̀ yín yẹn. Lẹ́tà yẹn lẹ máa lọ gbé lọ sí bank á dẹ̀ ti ṣe agreement pẹ̀lú àwọn bank pé tẹ́ ẹ bá ti rí lẹ́tà bẹ́ẹ̀ ẹ yá wọn lówó tán nídìí o. Ṣé ẹ rí i pé wọ́n ti ń sọ wọ́n dolówó lọ bẹ́ẹ̀ yẹn? Ẹ̀yáwó nǹkan tẹ́ ẹ tẹ̀ ní ìdòwó fún náà ojú pé ẹ fẹ́ ṣe fence ẹ fẹ́ ṣe borehole ẹ fẹ́ kọ́lé kan kékeré sínú ranch yín ó tán that's all. Then ẹ fẹ́ lọ ra màálù wá níbi tó bá wù yín that is all. Àwọn mìíràn grass wà tán ló dájú àwọn kan sọ̀n ẹ lọ ra seed ẹ wá gbọ̀n káàkiri inú oko yín grass ahù bẹ́ẹ̀ ó tán. So you retired headmaster, retired broadcaster, retired what? You end up becoming the owner of a ranch and you become a millionaire within a short time. Those are the kinds of things tí àwa lè ṣe ní èmi àtàwọn ọmọ kan sọ̀rọ̀ ranch nkíní kan mo ní wo tí a country bá fẹ́ sọ àwọn the millionaire lọ jàǹtúrara it's not difficult. It's not difficult. Ara nǹkan tí àwa àti bàbá wa Awólọ́wọ̀ máa ń sọ nìwọ̀nyẹn kò ṣòro rárá to make many Yoruba people millionaires every year. À ń ṣèpàdé kan níjọ́ kan ní Delaware. Mo ń sọ̀rọ̀ pé bá ṣe lè sọ àwọn èèyàn wa dolówó. Ọmọ kan wá dìde. Ó ní àwa ọ̀dọ́ bàbá. We are giving you a mandate. Ẹ gbọ́dọ̀ make sure pé 100 Yoruba people dey millionaire every year. Mo ní a lè ṣe ju 100 ọmọ.
a lè ṣe ju 100. Using this ranch thing alone, we can make a large number of Yoruba people owners of big money. And then we can become a major exporter of beef to the world. Yeah, that's it. So these are the kinds of things. See, I'm sonning any synchronized messaging. Ara nkata mama ṣe ni wọ̀nyí. Bó ṣe jẹ́ nìyẹn mo kí yín o, ẹ kú pàdé. Ẹ ṣeun sà. Àgbáyé adalẹ́ o. Bàbá ọmọ borowo, ẹ jẹ́ kí ẹ fún àwọn ọ̀rọ̀ dágbére kí ẹ ṣe gan ni pẹ̀lú omi ọgbọ́n ilé ìtẹ̀tù fún wa lónìí. Ilé ìtẹ̀sọ yìí náà á tètè musa ní oògùn ní kíákíá. Adẹ́kan sí pé á tètè bẹ̀rẹ̀ ní kíákíá. Ẹ jẹ́ ká yọ̀ǹda yín láwọn pẹ̀lú ti nípàdé mi lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin wa tí ń wá lánàá ti ìran Yorùbá àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀. Ọlọ́run á jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Ẹ ṣe gan nípa Àgbáyé adalẹ́ ẹ ṣe àdúpẹ́ sà o. Mo dúpẹ́ o. All right, ó dàbọ̀. Mo kí yín o. Mo kí gbogbo ọmọ Yorùbá o. Ẹ kú iṣẹ́ yìí o.